سلامي على وجود محمد مركز الثقافة ومن كان نورا شيخ معروف الدين مولاي ابن كوبا ومن كان نورا أي جرم قد آدم موسى ومن كان نورا قبل آدم مصفيا. ní gbogbo agbègbè ayé ní àṣírí farapamọ́ sí díẹ̀ ti dohun ìgbàgbé díẹ̀ ti dáwọ́ dúró díẹ̀ sì ń dúró de àfihàn ṣùgbọ́n lórí ìkànnì yìí a máa tún wọn síta ìròyìn àìmọ̀tán ìhìn àìmọ̀tán Yorùbá tẹlifíṣọ̀n àwa ni alárinà òtítọ́ rẹ̀. ولست بهيابي لمن لا يهابني ولست وراء لمن ما لا يرى وإن تدن مني تدن منك وإن تدن الذي لا تدري هو فعلتك وضعي بني بخيره بابا والعلا gbogbo ẹgbẹ́ tó bá ti lè láti ń gbàdé wọn. ẹ tún jẹ bíbí náà tún ni. bàbá olúbàdàn kò ní gbàjẹ́ fún un. nígbà tí a ti lè tẹ̀lé àwọn ènìyàn náà. àwọn ènìyàn náà lè yí tẹ̀lé. wọ́n sọ fún ẹgbẹ́ olóògbé kò ní gbàjẹ́ náà. لأزال يسير للعلا بفعله على فوق العلا. mo fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀kọ́ mo fàbá wálé mo wá wo kí mo fẹ́ di kí wọn bẹ́ẹ̀ ti wọlé yìí. ṣùgbọ́n ó wá wù mí kí n fi sọ́ọ̀rì fò kí.
a gbọ́ ohùn náà a sì ń tẹ̀síwájú láti ṣe àṣírí ìtàn náà lójú. èyí ni ìhìn àìmọ̀tán Yorùbá tẹlifíṣọ̀n, ìròyìn àìmọ̀tán, ìtàn tó ń béèrè fún ìṣe àfihàn rẹ̀. àfa tó kọ sórí fún nígbà tó ń kọ́ bọ̀ kí ló yí ó wá débi kan ó wá ní kíní kìíní wọ́n gbọ́ ní sọ̀rọ̀ bí bá mo wá padà gbọ́ tí ó wí náà báwo ni ó ní Allahu àtọ́hù mẹ́rin làmì yóò tún ìbàṣẹ́rẹ́. Allahu àtọ́hù mẹ́rin yóò tún ìbàṣẹ́rẹ́. Allahu faddalahu fi za'iri umami. Allahu faddalahu fi za'iri umami. Bàbá ìmọ̀mọ̀ ọ̀fẹ́ ìgbà tá a fà yẹn kì í. Allahu lẹ́wọ̀n yóò ti rí ìbáṣà. nínú tí wọ́n fún ànábì tí wọ́n fẹ́ ní tí wọ́n fún yín tí wọ́n fẹ́ ní bàbá sọ́sọ́ tó lè wájú ìbí. lẹ́wọ̀n yóò ti rí ìbáṣà. gbogbo ọmọ tèmi nìyẹn kó jáfa o bọ́lá bá yọ bàbá ìbámu ní ọmọ mi. àdébí yọ owó àwọn àgbà ó yọ ọ̀bẹ sọ́kà bá nínú ọmọ mi ó yọ sí wàá dẹ́mọ̀ ní ọmọ mi ó yọ sí bàbá alágbàjì ní ọmọ mi ó yọ gbogbo àwọn ẹni ọlọ́run ó yọ sí amẹ́dà tí dání ó yọ ní ọmọ mi ọ̀rọ̀ ló tó wá kù ó yọ ọdún sí abẹ́rẹ́ káàdì jíyà lẹ́kọ̀ọ́ tó fẹ́ láwùjọ nílẹ̀ yìí àfọ́ Abdulmalik ó fẹ́ fún Kùránì ó fẹ́ fún kí bàbá wa káàbọ̀ káàbọ̀ síbi ìkàlẹ̀ yìí. bẹ́ẹ̀ni nígbà mẹ́ta nẹ́bí wa Muhammad lọ́n tàbí mi náà ṣe sallallahu alaihi wa sallam. àbọ̀ Abdulmalik ó fẹ́ fi Al-Kùránì kí bàbá wa káàbọ̀. bẹ́ẹ̀ni فليتفضل محمودا مشكورا. السلام عليكم ورحمة الله وبركاته. اسمي عبدالمالك محمد يوسف. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تستعجلوا بكثير نصيحة ذي سمم. أبا ومالك nítorí àsìkò wọ́n máa bá a gba àsìkò bàbá wa ìmáàmù Ọ̀fà ṣùgbọ́n ẹni tí kíkí bá tọ́ sí àti káàkiri ó rí pé bí nǹkan bá wù ẹni jíjẹ tó ọba ìjẹ òní gbàgbọ́ ara rẹ̀ bẹ́ẹ̀ ni àsìkò ọba jẹ́ ọwà gbàgbọ́ ara rẹ̀ eléyìí òun ló mú mi pé kí o wo kálámù kan kí kí bàbá wa ìmáàmù Ọ̀fà. Kúlítù sàlámù àléìkùm. Bọ́lá ọ̀rọ̀ sí ilé. Kúlítù mò ń sọ wípé kọ́lá rọ́sílì àsàlámù àléìkùm. Kọ́lá lè mọ àti tí mo fi ààlà kọ́lá mọ̀já níwọ̀n bá tí ó fún ní kí bàbá wa Ọ̀fà pé àsàlámù àléìkùm. Ṣé wọ́n ní ẹ̀yà ṣe ìfúnmọ́ yìí dì níbi nàìjírí? Àwọn ìwà òkúta tí mo ní kọ́lá mọ̀ mi àti wọ́n sì rìn èròǹgbà tí mo fi mo fi pọ̀ nǹkan tí ẹ máa wá pa àwọn ìwà òkúta ni mo pọ̀ wọn náà ní ṣíra àyà ṣe ìfúnmọ́ dì níbi nàìjírí. Àwọn náà ní wípé orin yìí tíntínì yìí tí mo fún bọ̀ yìí láti fi kí bàbá wa Ọ̀fà pé bàbá wa ìmáàmù Ọ̀fà ẹ máa wọlé ẹ máa rọra. Fàfíkà kẹ́yìn lọ sí àtìyèdè ìṣọ́mọ́. Bàbá wa ìmáàmù Ọ̀fà wọ́n ń bòlè wá sí ẹ̀ẹ́sẹ̀ wá sí kíkọ́ fún ara èèyàn kọ́ máa ṣiṣẹ́ tó sì máa gbá sí kọ́ máa pa kọ̀ǹtú òkú níbi ohun tí ọ̀dà wà láì ẹ̀yìn ni. Fàfíkà kẹ́yìn lò wípé pẹ̀lú ògùn Ọlọ́run àdìgbẹ́nu náà ní ti padà dé yín pẹ̀lú ògùn Ọlọ́run lọ́lá. Ìhìn àìmọ̀tán Yorùbá tẹlifíṣọ̀n,
ìròyìn àìmọ̀tán dé.